àsìkò tí tó bá láti mú ètò àgbọ́yé ẹ̀sìn Islam èyí tí Islam Now Foundation tí wọ́n ṣe onígbọ̀wọ́ sí wá sí etí ìgbọ̀yìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Èyí ni ètò yín ètò wa Mafhumul Islam àgbọ́yé ẹ̀sìn Islam. Nínú ètò yìí lágbára Ọlọ́run bá ó ní àti máa ṣe àgbéyẹ̀wò nípa tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí ìyẹn tá a pè ní àkídà tàbí tawhid ọ̀nà wo làágbà tá a fi mọ̀ Ọlọ́run bá ní ọ̀kan ṣoṣo. Ètò yìí àkọ́kọ́ bẹ̀rẹ̀ òǹlẹ́lẹ́ yìí òǹlọ́jẹ́ àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó bá ní ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fáwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí. Bákan náà ẹni tí ó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa bí n tiẹ̀ tí ìdákọ̀ wọn àkọ́lọ́run bá kó máa fún wọn ní okun àti agbára kọ́lọ́run kó máa bá nípa ọ̀nà wọn mọ́ látàrí pé ọ̀nà tó jìnnà gbáà láti lu Ògbómọ̀ṣọ́ òun náà ni a ti gúnlẹ̀ sí ìlú Ìbàdàn. Ẹni tí mò ń pẹ́rí ọ̀jọ̀gbọ́n òní wọ́n jẹ́ ọ̀mọ̀wé òní wọ́n jẹ́ nínú ìmọ̀ tó jẹ mọ́ ti fún tẹ̀dọ̀ nípa fíkíù tàbí usulul fíkì àbáwọn ẹ̀kọ́ tó ní òun ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn Islam pọ̀nbélé. Ẹni tí mò ń pẹ́rí òdú ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko. Ẹni tí mò ń pẹ́rí ni Dr. Sharafuddin Adébáyọ̀ Muhammad Raji Gbádébọ̀ láti ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn ni wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí ìkànnì yìí bẹ̀rẹ̀ láti aago 6:30 tí ó fi di aago 7 kọ́lọ́mọba kí ó bá ní sọ ahọ́n wọn. falyatafaddal Sheikh mashkura. Ìdánilẹ́kọ̀ọ́ tó ní lórí tawhid kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ bákan náà ọ̀nà wo ló pín sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ntọ́jẹ́mọ́ ìmọ̀lọ́wọ́ba lọ́kàn ṣoṣo kí o sàzọ̀ kọ́mọba ní tu ẹ̀kọ́ ìtumọ̀. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Mustami'iyya al-kiram, assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam. Lẹ́yìn kíkí ọlá kíkí àwọn ọmọ aljanna, inú wa dùn láti jẹ́ ẹni tí yóò bá àwọn ọmọ ìyá wa sọ̀rọ̀ nípa at-tawhid eléyìí tí í ṣe gbòǹgbò ẹ̀sìn Islam. Ṣé nígbà t'Ọlọ́run Ànábì sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá ayé, iṣẹ́ tí Ànábì jẹ́ ó bẹ̀rẹ̀ láti orí at-tawhid eléyìí tí í ṣe ká sí Ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn. Ní Mẹ́kà ṣáájú eléyìí ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn ló jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah tọ́jọ́ ṣẹ̀dá èmi àti wọ ni wọ́n ń sìn. Tí wọ́n bá bẹ̀bẹ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah ni wọ́n máa bẹ̀. Tí wọ́n bá tọrọ ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah ni wọ́n ti máa tọrọ. Ní ìgbà tí wọ́n bá wá àtìlẹ́yìn ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah ni wọ́n ti máa wá. Ìgbà tí ó sì jẹ́ pé ìmọ̀sí gbogbo wa ni pé Ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun nìkan náà ló ṣẹ̀dá wa. Ọba tó ṣẹ̀dá wa yìí ìwọ rẹ̀ lórí wa òun náà ní ká máa jọ́sìn fún lóun nìkan ká má ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. Eléyìí ló fà á ló fi jẹ́ pé iṣẹ́ t'Ọlọ́run fi rán Ànábì sallallahu alayhi wa sallam kò fi nǹkan kan yàtọ̀ síṣẹ́ tó ti fi rán àwọn ànábì tó ṣáájú ẹ̀. A rí pé Ànábì Nuh alayhi salam, Ànábì Ibrahim alayhi salam, Ànábì Musa àti Isa gbogbo wọn pátá ntí gbogbo wọn pèpè lọ sídìí rẹ̀ òun náà ni an i'budullaha wajtanibu at-taghut. Bí Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa nìkan ní ká máa jọ́sìn fún, a ò gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sí. Nígbà tó ṣe pé nìkan ló dá wa, báwo láti ṣe wá máa jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sí. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ, tawhidi yìí òun náà ní ká sí Ọlọ́run ọba láàṣọ nínú jíjẹ́ Olúwa, ká ṣe láàṣọ nínú jíjẹ́ Ọlọ́hun, ká sì tún ṣe láàṣọ nínú àwọn orúkọ rẹ̀ èyí tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù. Tó o bá ní kí ni ìtumọ̀ ká sí Ọlọ́run ọba láàṣọ nínú jíjẹ́ Olúwa eléyìí tí a ń pè ní tawhidur rububiyyah, ìyẹn ni pé ká sí Ọlọ́run ọba láàṣọ nínú àwọn iṣẹ́ tí ń ṣe
òun nìkan ló lè ṣe ẹlòmíì tó yàtọ̀ sí kò lè ṣe kò sí ẹlòmíì tó lè dẹ́dà kò sì sí ẹlòmíì tó lè pa ẹ̀dá kò sí ẹlòmíì tó lè pèsè kò sì sí ẹlòmíì tó lè dínà mání ẹnìkan ò sí tó lè múni máa bẹ kò sì sẹ́ni tó lè pani nígbà tí ọjọ́ òkú ẹni ọ̀bá tí ì pè bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè ṣe ni láǹfààní àfọlọ́run ẹnìkan ò sì lè dínà mání àyàfi ọlọ́run eléyìí ṣe ọlọ́run ọba tọ́lọ́run máa ṣe ni bíi ká rọ̀jò bíi ká rọni lárúzèkì bíi ká ṣe àkóso lórí gbogbo àgbáńlá ayé kò sí ẹlòmíì tó lè ṣe àfi ọlọ́run ọba nìkan ká ní ìgbàgbọ́ eléyìí báyìí ọ̀ranyàn ni a sì ti mà ike gbogbo èèyàn lápapọ̀ wọ́n mọ eléyìí fún ọlọ́run pé ọlọ́run ọba ló dá wọn kì í ṣe ẹlòmíì bàbá àti ìyá wa lódodo àwọn lọ́lọ́kọ̀ tó tù wá sáyé àwọn jẹ́ sábàbí bíbẹ wa ṣùgbọ́n kì í ṣàwọn ló dá wa bàbá wa ò dá wa ìyá wa ò sì dá wa pẹ̀lú ṣùgbọ́n ọlọ́run ọba ló dá wa òun náà ló dá bàbá àti ìyá wa òun náà ló sì dá àwọn bàbá ńlá wa ká gba eléyìí gbọ́ ọ̀ranyàn ni kẹ́ ẹ máa wo nǹkan o ìgbàgbọ́ yìí tó fi dórí Iblis ìyẹn ash-shaytan òun gan gbàgbọ́ wípé ọlọ́run ọba ló dá òun ọ̀dá dára òun bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni tó sá ìgbàgbọ́ sọ́lọ́run láti ayé ìjọ́un gbogbo wọn náà gbà wípé ọlọ́run ọba ló dá wọn torí de eléyìí àwọn kèfèrí Mẹ́kà àwọn náà gbàgbọ́ pé ọlọ́run ọba ló dá wọn náà lọ́lọ́run ló fi sọ pé wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tó bá bi wọ́n léèrè pé ta ló dá yín wọ́n dá ọlọ́run ọlọ́run ni mo búra pé wọ́n dá wọn pé Allah òun ló ṣẹ̀dá wọn wala in sa'altahum man khalaqa as-samawati wal-ard la yaqulunna Allah tó bá tún bi wọ́n léèrè pé ta ló ṣẹ̀dá àwọn sánmà àtilẹ̀ wọ́n dá ọlọ́run pé Allahu Rabbul Alamin òun ló ṣẹ̀dá wọn eléyìí òun jẹ́ gẹ́gẹ́ bí ìtìsẹ̀ fún èyí tí ó pàtàkì jù òun náà ni tawhidul uluhiyya ká sí ọlọ́run ọba lọ́kan nínú jíjọ́sìn fún ó nìkan ló tọ́ka jọ́sìn fún kò sí nǹkan míì tó tọ́ka jọ́sìn fún yàtọ̀ sí Allah ẹnìkan wá béèrè ó ní kò sí nǹkan míì kò sí nítorí pé òun nìkan ló dá wa kìí ṣe nǹkan míì ló dá wa ìgbà tó jẹ́ pòun ló dá wa àjẹpòun náà ló yẹ ká gbé ìjọsìn wa lọ bá torí ẹ̀ iná lọ́lọ́wọ́n bá ṣe ń pàkíyèsí wa lọ́pọ̀lọpọ̀ nínú al-Qur'an pé ya ayyuhan nasu u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ẹ̀yin èèyàn ẹ máa sin Allah olúwa ẹlẹ́dàá yín tó ṣẹ̀dá yín òun gangan náà ló tún ṣẹ̀dá àwọn ẹni tó ti síwájú yín kẹ́ ẹ lè bá jẹ́ni tí ó máa páyọ̀ ọlọ́run ọba wa ìjọsìn táwọn ń sọ yìí ó pé gbà ó pẹ́ gbẹ̀rún ní tó sì wá bẹ̀rẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀sí wa ọ̀pọ̀ nínú àwọn ẹni tá à ń jọ ń ṣe Islam yìí àwọn ẹni tí ó máa lérò pé tó bá ti yẹ ní ká ṣe sọ̀lẹ́ kò sí nǹkan kan míì nínú Islam mà tẹ́ bá ní mójútó ẹ̀sìn Islam yóò ní ṣebí èmi náà lọ mọ́ṣáláṣí ní ìsìn kí ni tó tún ṣẹ́kù èmi mo sì ń gbààwẹ̀ Ramadan Allah ní tí wọ́n ń pè ní ibada nínú ẹ̀sìn Islam ọ̀pọ̀ jọjọ nínú rẹ̀ ní as-salat nínú rẹ̀ ní az-zakat nínú rẹ̀ ní ká gbààwẹ̀ nínú rẹ̀ sì ní ká lọ sí hajj nínú rẹ̀ òun náà ní ká nífẹ̀ẹ́ ọlọ́run ọba wa ọba tó ṣẹ̀dá wa ọ̀ranyàn ní ká nífẹ̀ẹ́ rẹ̀ nínú rẹ̀ náà ní ká fi ìran kan wa sọ́dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ gbé ìran kan wa lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run nínú rẹ̀ náà ní ká ṣàdúà ká jẹ́ pé ọlọ́run ọba nìkan là ń képe a máa képe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run torí pé ọlọ́run ọba nìkan ló lè dá wa lóhùn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ò lè dá wa lóhùn torí pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run nínú kó jábẹ̀mí àbí kó sì jẹ́ nǹkan bọ̀rọ̀ gidi abẹ̀mí tí wọ́n ń képe òun sóun náà ní bùkátà ni òun náà lè dá tiẹ̀ gbọ́ báwo lòun ti ṣe wá bọ́ gbọ́ tiẹ̀ tó bá sì jẹ́ nǹkan bọ̀rọ̀ gidi òun náà lè dá tiẹ̀ ṣe ọlọ́run ọba ló lè ṣe ọlọ́run ọba lálágbára ló ṣe wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún ibn Abbas ó ní idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah ní gbogbo ìgbà tó bá tọrọ ọlọ́run ni kó máa tọrọ lọ́dọ̀ rẹ̀ o gbogbo ìgbà tó ń bá ń sìn wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run ni kó máa wá ìrànlọ́wọ́ sí eléyìí túmọ̀ sí pé ńgbà tá a bá pẹran a gbọ́dọ̀ dárúkọ ẹlòmíì sí yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ náà ni tá a bá búra a gbọ́dọ̀ forúkọ ẹlòmíì tó yàtọ̀ sí Allah búra wallahi tallahi billahi bẹ́ẹ̀ ni mùsùlùmí máa búra tí mùsùlùmí bá sì ti búra pé wallah gbogbo ẹni tí wọ́n ti fi orúkọ ọlọ́run ẹlẹ́dàá wa búra fún anabi sallallahu alaihi wasallam ní kó gbà ó
tí wọ́n bá wá forúkọ ọlọ́run ọba búra fún ọ tó o bá gbà falasta minallahi fi shay àjẹpọ̀ ọ̀jàmọ̀ kankan níwájú ọlọ́run. Ọlọ́run kó ṣàánú mi kó ṣàánú rẹ̀. ohun tá a sì tá a fi ní jámọ̀ kankan níwájú ọlọ́run má jẹ́ ká lùgbà rẹ̀. bákan náà ká sí ọlọ́run ọba wa láàṣọ nínú àwọn orúkọ tí ọlọ́run ọba ń jẹ́, tí ọlọ́run ọba ní àwọn orúkọ tó dára jù, àwọn orúkọ tó rẹwà jù tí Allahu Rabbul Alamin ni. ó ní Allah, ó ní Ar-Rahman, ó ní Ar-Rahim, ó ní As-Salam, ó ní Al-Mu'min, ó ní Al-Muhaymin, ó ní Al-Aziz, Al-Jabbar, Al-Mutakabbir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ ọlọ́run ọba wa, láwọn orúkọ tó ṣe pé ọlọ́run ọba nìkan ló mọ iye òǹkà wọn. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba yìí òun náà ni ẹni tó ní àwọn ìròyìn tó ga jù, ní àwọn ìròyìn tó ṣe pé wọ́n ga ẹnìkan ò lè bá a sorogún nínú ẹ̀. laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir. kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí ọlọ́run ọba wa, kò sí ní tó ṣe fi wé ọlọ́run ọba nínú pàápàá rẹ̀, kò sí ní tó ṣe fi wé nínú àwọn orúkọ rẹ̀, kò sì sí ní tó ṣe fi jọ nínú àwọn ẹsẹ̀ rẹ̀ tí máa ṣe, kò sì sí ní tó tó bá a jórúkọ à ń bọ̀sibọ̀si pé yóò bá a du ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀. ọlọ́run ọba yìí òun náà ni as-sami' ọba olùgbọ́, al-basir ọba olùrí. torí náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa àwa tá a jẹ́ mùsùlùmí ká ní ìgbàgbọ́ yìí pé tawhid ọ̀nà mẹ́ta tọpẹ́ka sí yìí báyìí káwa náà rí pa àṣàmójútó rẹ̀ à ń sì fi ń ṣèwàhù. ó hàn nínú ìṣesí wa pa àgbà pọ́lọ́wọ́n ọba ló dá wa. ǹjẹ́ tá a bá ti mọ̀ pọ́lọ́wọ́n ọba ló dá wa, ẹ jẹ́ ajé ó hàn nínú ìṣesí wa pọ́lọ́wọ́n ọba yìí náà là ń jọ́sìn fún lónìí kan kìí ṣe nǹkan míì. ẹ jẹ́ àtúnjẹ́ ó hàn nínú ìṣesí wa pa àmọ́ ọlọ́run ọba wa yìí, àmọ́ mọ àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù, a sì mọ́ àwọn ìròyìn rẹ̀ tó ga jù. ẹ jẹ́ ajé ó hàn nínú ìṣesí wa. lápèjúwe báwo ni ó ṣe hàn nínú ìṣesí wa? èmi ti gbà gẹ́gẹ́ bí wọn náà ti ṣe gbọ́dọ̀ gbà wípé nínú àwọn orúkọ ọlọ́run ọba wa ní as-sami' ọba olùgbọ́. ǹjẹ́ tí mo bá gbà pé ọba olùgbọ́ lọ́lọ́run, ń gbọ́dọ̀ sọ̀rọ̀ kan léyìí tó ṣe pé ọlọ́run ọba ò fẹ́ láti gbọ́rú rẹ̀ lẹ́nu mi. ń gbọ́dọ̀ purọ́, nítorí pé tí mo bá parọ́ ńkọ́ ọlọ́run ọba gbọ́, ọlọ́run ọba ò sì fẹ́ kí n purọ́. bákan náà ń gbọ́dọ̀ jẹ́ni tí ó pẹ́ gan ọmọlàkejì nítorí ìbẹ̀rù pọ́lọ́run ọba ń gbọ́ mi. ń sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò mọ̀ fẹnu sáátọ̀ ọmọlàkejì mi lẹ́yìn rẹ̀ nítorí pé òun ọba àgbọ́ mi. ṣé tóun ọba gbọ́ mi, sọ́lọ́run ọba tó dá mi ò gbọ́ mi? eléyìí ó máa fi hàn wá bó ti ṣe pàtàkì tó wípé kí mùsùlùmí ó jẹ́ ni tó ṣe wípé ìmọ̀ tó ní nípa àwọn orúkọ ọlọ́run, ìmọ̀ tó ní nípa àwọn ìròyìn ọlọ́run kó máa hàn nínú ìṣesí rẹ̀. al-basir lọ́lọ́run ọba wa, olùrí ni. ǹjẹ́ tí mo bá mọ̀ pọ́lọ́run ọba ń rí mi gẹ́gẹ́ bí wọn náà ti ṣe gbọ́dọ̀ gbà pọ́lọ́run ọba ń rí ọ, a gbọ́dọ̀ rìn nítòsí ibi tọ́lọ́run ọba ò ti fẹ́ rí wa, a sì gbọ́dọ̀ débi tí ọlọ́run ọba là gbọ́dọ̀ lọ torí pé a mọ̀ pé ọlọ́run ọba ń rí wa. gbogbo eléyìí a máa sàmì pé mo mọ ọlọ́run ọba ẹlẹ́dàá mi pẹ̀lú àwọn orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe mọ̀ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀. ǹjẹ́ tí eléyìí bá rí báyìí, a rí i pé eléyìí tó pàtàkì tó sì ṣe pàtàkì púpọ̀ kí àwa mùsùlùmí ká lámójútó fún nínú ìṣẹ̀mí wa ojoojúmọ́, òun náà ni tawhidul uluhiyya, eléyìí tá à ń tún pè ní tawhidul ibada. tawhidi ká sí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn, ká máa jọ́sìn fún lónìí ká ṣoṣo, ká sì má ṣe fi nǹkan kan ká má fi sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. a rí i pé eléyìí òun náà ni ọlọ́run ọba wa ti torí rẹ̀ rán àwọn ànábì rẹ̀, ó sì sọ àwọn tírà kalẹ̀ fún wa nítorí ẹ̀, nítorí kí wọ́n máa pè wá lọ sídìí ká pé ìwọ ọlọ́run ọba fún, ká pé fún pérépéré, nítorí káwa náà lè bá rí dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run má jẹ́ kémi pẹ̀lú rẹ̀ ká pàdánù dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run. ẹnìkan wá ṣe béèrè, ó ní òun máa ń gbọ́ pàápàá jùlọ tí àwọn ahlus sunnati wal jama'a tí wọ́n máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé tawhid ọ̀nà mẹ́ta ló pín sí. àwọn òṣèré ibi tọ́lọ́run bá ti pè ní mẹ́ta, bẹ́ẹ̀ àwọn ò tí ì ka hadith débi tá nàbì sallallahu alayhi wa sallam tó ti sọ wípé ọ̀nà mẹ́ta ni tawhid pín sí. ńbọ̀lẹ̀ ti mú wá, ńbọ̀lẹ̀ ti rí. bẹ́ẹ̀ ni ìbéèrè yẹn ṣe pàtàkì, ìdáhùn rẹ̀ lọ báyìí. àkọ́kọ́ ni wípé gbogbo nǹkan tí à ń sọ yìí àwọn nǹkan tó lákọọ́lẹ̀ ni, tí ń bẹ nínú al-Qur'an, tí sì ń bẹ nínú sunna nabi sallallahu alayhi wa sallam.
èyí tó jà ní pé kémi pẹ̀lú rẹ ká sẹ́ńtì islam mú wa nínú alukur'an àti sunna kìí ṣe wípé ọ̀nà wo ni wọ́n pín sí eléyìí tó ṣe pé níparí ọ̀rọ̀ ó lè má bí ká fi ṣe wàhù ká fi islam ṣiṣẹ́ òun ló jà kìí ṣe wípé ká máa wo ọ̀nà wo ni wọ́n pín nǹkan sí eléyìí tí mú kọ́pọ̀lọpọ̀ máa kó ìmàká ṣùgbọ́n tí wọn ò ní fi ṣe wàhù tó bá wo alukur'an tó bẹ̀rẹ̀ láti suratul fatiha tó bá ka suratul fatiha wàá bá tawhidul rububiyyah wàá sì bá توحيد الأسماء والصفات وسبا توحيد العبادة والألوهية ننوي الحمد لله رب العالمين الحمد لله أول من توحيد العبادة نيه رب العالمين ون توحيد الربوبية نيه الرحمن الرحيم إليه توحيد الأسماء والصفات مالك يوم الدين إلينا توحيد الربوبية بننوي بكنا إياك نعبد وإياك نستعين إليه جاء توحيد الألوهية توحيد العبادة تورينا الحمد لله إسلا láwọn olùmọ̀ẹ̀sìn islam ṣe táwọn sì bá wa kó àwọn nǹkan wọ̀nyí jáde eléyìí tó mú wa láǹfààní láti ní ìmọ̀ nípa eléyìí báyìí èyí tó jà ní kémi pẹ̀lú rẹ kájẹ́ni tó ṣe pé yóò máa ṣe ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn yóò sì jìnnà sí gbogbo nítorí bá takò eléyìí báyìí nítorí pé dáadáa kan bẹ tá a fẹ́ rí gbà lọ́dọ̀ ọlọ́run ọ̀nà àlàlùjọ́nà aburú kan sì ń bẹ tó ní kálukú wa fẹ́ sọ́ra fún ọ̀nà níná ọlọ́run kò ṣe mí pẹ̀lú rẹ lọ́mọ àlùjọ́nà ọlọ́run kọ́ máa ṣèṣe wa ní ọmọ àná lẹ́yìn eléyìí kí wọ́n á ní pàápàá at-tawhidi yìí kí ni kókó ohun tí à ń pè ní at-tawhid ọ̀nà wo la lè gbà láti ní at-tawhidi yìí ọ̀nà tá a lè gbà láti ní at-tawhid eléyìí tí í ṣe ká ṣe ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn òun náà ní kí èèyàn kọ́ lọ mọ̀ dájú wípé gbogbo nǹkan lápapọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti máa ń wá o ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti máa ń wá tí ọ̀rọ̀ rẹ̀ bá dáa ọlọ́run ló ní kó dáa tí gbogbo àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ tó bá gúnrégé ọlọ́run ọba ló jẹ́ ó gúnrégé eléyìí tó bá kù díẹ̀ káàtó nínú àlámọ̀rí ẹ̀dá ká mọ̀ ìpè ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá o kò ti ọ̀dọ̀ ẹlòmíì wá ní ìgbà tí mùsùlùmí bá ti ní ìgbàgbọ́ orú eléyìí tó sì ń mójútó á rí wípé yọ gbà wípé gbogbo àǹfààní ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti ń wá tí ìnira bá sì dé àbí ìṣòro èèyàn kọ́ ló gbé báyàn bí ìbá ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa èèyàn wà á mọ̀ sọ́lọ́run mímọ̀ sọ́lọ́run yìí yóò jẹ́ kí èèyàn kó lè bá ọlọ́run ọba dúró yóò sì jẹ́ ẹni tó ṣe wípé gbogbo ọ̀rọ̀ rẹ̀ kò ní gbé lọ bẹ́ẹ̀ lómi ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ torí tí máa mú kéèyàn kó gbé ẹsẹ̀ kúrò lórí ojú ọ̀nà ṣíṣe ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn òun náà ni kéèyàn ọmọ máa ti ń ṣe mọ́lọ́n ìgbà tí dáadáa débọ̀ ọmọ pọ́lọ́run ọba ló jẹ́ ọ̀dà ìgbà tá ìdá sì ṣẹlẹ̀ ọgbà pọ́lọ́run ọba ló mú ṣẹlẹ̀ eléyìí ni máa mú kéèyàn wá lọ máa bá ẹlòmíì kó máa gbé ntọ́jẹ́ tọ́lọ́n kó lọ gbé fẹ́lòmíì òní máa mú kéèyàn kó gbé bùkátà rẹ̀ kó gbé kú lọ́dọ̀ ọlọ́run kó gbé lọ bẹ́ lómi ṣùgbọ́n gbà tẹ́mi bá ti gbà wípé gbogbo ntọ́ ṣẹlẹ̀ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá wa ma bikum min ni'matin famin Allah gbogbo ntí ń bẹ pẹ̀lú wa nídẹ̀ra kọ̀tọ̀dẹ̀ ẹlòmíì wa o àfi láti ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí ẹ̀ màá lè máa dúpẹ́ fọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lórí àwọn dáadáa tó ṣe fún mi bẹ́ẹ̀ sì ni táìdá bá ṣe mí mo mọ̀ pẹ́lú mi kọ́ ló gbé kàn mí tí ì bá ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí á jẹ́ kí n láǹfààní àti lè máa ṣe sùúrù àti lè máa fọwọ́ wọ́nú àti ní àmúmára àti àfaradà lórí gbogbo ètò ọlọ́run ọba gbé kàn mí eléyìí ó sì mú kí ìmánì mi kó tún máa gbópọn ìtẹ̀lé ti ọlọ́run àti ìtẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam yóò sì fi lágbára jọjọ ní ọ̀dọ̀ mi. ǹjẹ́ èso wo ni tawhidi máa so fún àwọn ẹni tí wọ́n bá ní? nínú àwọn èso
eléyìí tí tawhid máa so fún àwọn ẹni tó bá ní òun náà ni at-tawakkulu ala Allahi wahdahu haqqa tawakkulih, bíbá Ọlọ́run ọba nìkan dúró ní pàápàá bíbá dúró. Nítorí pé ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ òdodo sọ́lọ́run tó sì ń ṣe Ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn tí ó máa bá awórogún nínú eléyìí, onítọ̀hún gbẹ́kẹ̀ lọ́lọ́run ní àgbẹ́kẹ̀lé tó gbópọn. Torí òun ò ní nǹkan míì yàtọ̀ sí Allah, kò lẹ́lòmíì yàtọ̀ sí Allah. Ta ní ràn ni lọ́wọ́ kò ní yàtọ̀ sí Allah. Ta ló lè gbèjà ẹni kò ní àfi Allah. Torí ẹ̀ yóò wá bá dúró ní pàápàá bí bá dúró. Eléyìí á mú kí àwọn ẹlòmíràn máa wò bí ìgbà tí ó gbádùn. Tí dáadáa bá ṣe ó ní Allah, àìdá tún ṣẹlẹ̀ ó tún ní Allah náà ni pé tọ́ ń gbọ́ bá kúkú para rẹ lórí Allah Allah tó ń wí yìí. So kò sí rí bẹ́ẹ̀, nítorí pé ìmánì ni ẹni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo tó sì ṣe láàṣọ nínú ìjọsìn yóò lè bá dúró ní pàápàá bí bá dúró. Ọlọ́run ọba ò ní ṣe nǹkan kan ṣe kó máa dẹ́sùn àwọn èèyàn, nítorí pé Ọlọ́run ọba òun ló máa mú dáadáa kànyàn, òun náà ló sì máa mú kí ọ̀rọ̀ tún rí bá mi. Èèyàn wa ní jẹ́ni tí ó máa bẹnu àtẹ́lù àwọn èèyàn, lágbájá ló ń ṣe mí, tàmẹ́dò ni ò jẹ́ ń gbádùn, wọn kú ti ní màá rí i, wọ́n ti láwọn fojú mi rí mà bo. Rárá o, ẹni tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ yóò yọ́nú sí ní tọ́lọ́run ọba bá ṣe pẹ̀lú ẹ̀, yóò sì yọ́nú sí Ọlọ́run ọba pẹ̀lú. Yíyọ́nú sọ́lọ́ yẹn yóò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó máa gún régé, yóò jẹ́ kí dáadáa kó máa tẹ̀lé dáadáa nínú ètò ìgbésí ayé rẹ̀. Yóò sì jẹ́ni tó nífẹ̀ẹ́ sọ́lọ́run, nítorí pé ẹni tó bá ti lè gbọ́ Ọlọ́run ọba gbọ́ pọ̀ kan ṣoṣo ni, ó nìkan lọ́ba tá a sì ìjọsìn fún, yóò láǹfààní àti nífẹ̀ẹ́ Ọlọ́run ní ìfẹ́ tó ṣe pé kò ní lábàwọ́n kankan nínú, ìfẹ́ tó ṣe wípé bó ti ṣe wà nínú rẹ̀ náà ni ó tún hàn lóde rẹ̀. Ṣùgbọ́n tábàlà nífẹ̀ẹ́ Ọlọ́run o, eléyìí tí máa ń hàn lára àwọn ẹni tí wọ́n ní tawhid, ìfẹ́ yìí yóò jẹ́ ìfẹ́ tí ó bí ká sin Ọlọ́run lódodo. Torí pé tẹ́yìn máa sọ pé mo nífẹ̀ẹ́ Ọlọ́run, mo nífẹ̀ẹ́ Ọlọ́run, ó sì sínú àwọn ẹni tí ń ṣe tọ́lọ́run, ó ń jìnnà sí àti ṣe tọ́lọ́run. Wọ́n fẹ́ ọkù ní mọ́ṣáláṣí, ó sí nínú ká ṣe dáadáa, ó sí nínú ká ran ọmọlàkejì lọ́wọ́, ó sì sí nínú ká ṣe dáadáa sálábàgbé ẹni. Gbogbo àwọn dáadáa tẹ́sí Islam mú wa ààbọ̀ nídìí rẹ̀. Wọ́n ń gbààwẹ̀ Ramadan náà ń jẹun lọ́sàn, ọ̀wá ló nífẹ̀ẹ́ Ọlọ́run, irúfẹ́ wo ló ní sọ́lọ́run? Sífẹ́ lè léyìn àbí rọ́? Bákan náà, ẹnikẹ́ni tí tawhidi bá ń bẹ lára rẹ̀, yastaslimu li hukmillah, yóò sọpasọsẹ̀ sílẹ̀ fún ìdájọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa, yóò sọpasọsẹ̀ sílẹ̀ fún ìdájọ́ Ọlọ́run ọba wa. Torí de eléyìí báyìí, ẹnìkan ní ǹjẹ́ tawhid ar-rububiyyah eléyìí tí ṣe ká sí Ọlọ́run ọba láàṣọ pẹ̀lú àwọn iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe kò ti tó láti jẹ́ mùsùlùmí ni? Èmi gbà pé Ọlọ́run ló dá mi, mo sì gbà pé Ọlọ́run ọba ló mú mi máa bẹ lábẹ́ mi, Ọlọ́run náà ni ó pa mi tọ́jọ́ kú mi bá pé. Mo gbà pé òun ló ń rọ̀jò, mo gbà pé òun ló máa mú kí ọ̀dá dá, mo sì gbà wípé Ọlọ́run ọba yìí ló máa ń fúnni, òun náà ló máa ń ṣaláì fúnni. Ṣé léyìí ò tó láti sọ mí di mùsùlùmí? Ṣé ó sì tó láti sọ mí dọ́mọ àlìjẹ́nà? Kò tó rárá ni. Torí pé Abu Jahal àti Abu Lahab táwọn jẹ́ àgbà nínú aláìgbàgbọ́ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam, ó ti rí ta ti kí ayé alukur'ani ṣáájú, àwọn náà gbà pé Ọlọ́run ọba ló dá wọn, wọ́n gbà pé Ọlọ́run ló dá sánmà àtilẹ̀, wọ́n gbà pé ẹni méjì kọ́ ló máa ń pèsè fún ni bí ìbá sọ lọ́n, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò jẹ́ mùsùlùmí nítorí ẹ̀. Eléyìí túmọ̀ sí pé a gbà pé Ọlọ́run ló dá wa, a sì gbà pé òun náà ló ní ìṣẹ̀mí wa lọ́wọ́, òun náà lọ́ba tí ń pèsè fún wa, òun náà lọ́ba tó ṣe wípé ó lè múni rí, ó lè múni ṣàìrí. Kò tó láti sọ ni di mùsùlùmí jàmá. A gbọ́dọ̀ tún gbé ìgbésẹ̀ kejì. Ìgbésẹ̀ kejì yìí òun náà ni pé ńgbà tá a ti gbà pé Ọlọ́run ọba ló ń ṣe gbogbo eléyìí, kí wọ́n á là wá ń ṣe lágbọn ọ̀dọ̀ tiwa sọ́lọ̀. Níta wa gbọ́dọ̀ ṣe lágbọn ọ̀dọ̀ tiwa sọ́lọ̀, òun náà ni ká máa sin lónìí ká má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. Nítorí pé níta ń wá onìkan ló ní àlìjẹ́nà, níta sì fẹ́ òun náà ní ná onìkan ló ní. Ká lè rí ní tí ń fẹ́ tí sàlìjẹ́nà yẹn, ká má bàa wá sálábàápàdé níta àfẹ́ tí ṣe náà yẹn, a gbọ́dọ̀ jẹ́ pò nìkan là ń sìn. Eléyìí ló lè sọ wá di mùsùlùmí. Torí di eléyìí, ìwà ọmọ ìyá mi mùsùlùmí, gbìyànjú láti rí i pé ìwọ náà ó darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé tà nábì sallallahu alayhi wa sallam, tí ìsọwọ́sẹ̀sìn fọ́lọ́run ọba wọn tẹ̀tì,
tí wọ́n mójútó títẹ̀lé tiẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn ẹni tí ó ṣe wípé wọ́n ran kan àti rálìjánà wọ́n sì ń bẹ̀rù àti wọ̀nà. tawhidi ló lè mú ni rélé yìí tawhidi ló lè mú ni rélé yìí tawhidi pàtàkì púpọ̀ ọkọjá ń tà lè máa bẹnu àtẹ́lù nítorí pé òun gangan ni kọ́kọ́rọ́ àlìjánà kálíbà ara àlìjánà àfi ká mójútó tawhid. láwọn àdúgbò wa gbogbo àní sàlàyé ráwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ẹ máa ṣèbéèrè nípa tí ó bá yé nípa ẹ̀sìn Islam pàápàá jùlọ nípa tawhid kéèyàn ó lè bá ní àlékún àgbọ́yé àlékún òye àti ìmọ̀ nípa ẹ̀sìn Islam ohun tó lè múyàn wà àlìjánà ohun tó sì lè múyàn má wọ iná. torí di eléyìí ọ̀ranyàn ló jẹ́ o ká jẹ́rìí pé la ilaha illallah eléyìí tó túmọ̀ sí pé kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún yàtọ̀ sí Allahu Rabbul Alamin ká sì máa sìn lónìí kan ṣoṣo la sharika lah láì jẹ́ pé a bá fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ ká sì gbà ipò nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká jọ́sìn fún kìí ṣẹlòmíì tó yàtọ̀ sí ká sì wàá jẹ́ni tó sì pé kò yẹ kó gbò lórí pé ń sin Ọlọ́run ọba yìí lónìí kan ní kọ̀kọ̀ àti ní gbangba ká lè bá a sórí ire jálẹ̀. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba bákan náà adúpẹ́ lọ́wọ́ dókítà wa tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa láti àtàárọ̀ fún àǹfààní yìí tó ṣe pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ni èyí ni ètò yín ètò wa àgbọ́yé ẹ̀sìn Islam Yorùbá bọ̀ wọ́n ní yẹniyẹnikẹ́ni ó lè ṣe míì adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti kọ́kọ́ ń ṣe onígbọ̀wọ́ ètò yìí tẹ́lẹ̀ ìyẹn Islam Now Foundation kọ́lọ́ọ̀bá kí ó ṣe àlékún àgbéga àti dáadáa fún wọn ládàlẹ̀ ń wá ọlọ́run kọ́ má dùn yín ní ládàá. bákan náà a tún wá ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n tún ṣe ń ṣe onígbọ̀wọ́ ètò yìí ní ìrántí màmá wa màmá àlùbáríkà Alhaja Elizabeth Babatunde ilé Gomboro ní àbọ̀ Ìrẹ́rìn ìyẹn ní Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́ wa níbí pẹ̀lú ògbọ́lọ́wọ́ba bó tilẹ̀ pé nínú ètò àgbọ́yé Islam kì í sábà sí àǹfààní kápẹ́ ní wọlé kábìrin tí ọba yẹrẹ ni nínú ọ̀rọ̀ ẹ̀sìn Islam ṣùgbọ́n lónìí lágbára Ọlọ́run ọba a láǹfààní láti béèrè ìbéèrè ẹyọ kan péré tó nọ́mbà tí ẹ ti mọ̀ wá tí a ti máa ń pè wá sí tẹ́lẹ̀ òun náà lẹ́ pè wá sí 080-713-91132 080-71-39-11-32 bí o tiẹ̀ ṣe bí àgbọ̀ bá di ní ìgbà míì ẹ máa láǹfààní láti pè wá ṣùgbọ́n kí dókítà wa kó tó di pé wọ́n lọ mo ní ìbéèrè kan àbó mi léyìí tí mo fẹ́ bi wọ́n ìbéèrè yẹn ni wípé nínú ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ ẹ̀ ń dákọ̀ Allah ẹ̀ ń dákọ̀ Ọlọ́run ṣé a lè pe Ọlọ́run ní Ọlọ́run bí tàbí Olúwa àbí Allah náà ni ká sá máa pè é torí gbogbo àwọn ìròrí oríṣiríṣi ní bẹ́ńtà o. alhamdulillah Allahu náà ní orúkọ Ọlọ́run ọba tó dá wa ṣùgbọ́n Allah ó ní ìtumọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ká rántí pé Allahu náà ní Allahu ń jẹ́ wasalaamu alaykum. tọ́ wọ́n ní kì í dùn kọ́ pọ̀ sí ń báyìí náà ní ọbẹ̀ oge ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Awwal títí ọjọ́ mẹ́jọ náà ma'as salama.